Ṣẹ́gun Kọ́láwọlé ó jẹ́ kan lára àwọn tó ṣe graduation lénìí lábẹ́ Odunlade Adekola. Èmi ni grandfather gbogbo àwọn tó wà níbí o tí mo ti wà pẹ̀lú ọ̀gá mi báyìí sẹ́yìn ó ti máa lọ bí lẹ́sẹ̀ 10 years tí mo ti wà pẹ̀lú wọn. Ibùdó pé lẹ́gbẹ̀ẹ́ láàrin ọdún mẹ́ta ni ó wà lọ́dọ̀ ẹ̀. Ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé ó believe nínú raw star, ó believe nínú raw talent, ó máa mú talent ẹ̀ ó máa mú jáde. Ó lè débẹ̀ láàrin ọdún kan kò di star, ó lè débẹ̀ láàrin ọdún méjì kò di star. Èèyàn tí ọ̀gá wa jẹ́ nìyẹn nítorí wípé ó máa tó bá ṣe rí ẹ ó ti mọ̀ nǹkan tó lè ṣe ó ti mọ̀ nǹkan tó lè dà kọ́. Ẹ̀yin olólùfẹ́ mi kékeré lẹ ti rí yẹn nígbà tá a ti ṣe graduation yẹn ní ìbọn wá ṣe graduation yìí ẹ lọ múra sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹ́ni gbogbo àwọn tèmi tó wà lẹ́yìn mi ògo lẹ́rí yìí àwọn ògo tó máa wọnú ayé wa ẹ máa gbádùn fíìmù wọn fíìmù àràbàrà ń bọ̀ oyè yìí a máa ṣọ́ọ̀kì. àwọn nǹkan tó bí ẹ nínú àwọn nǹkan tó dùn ẹ ìgbà tó yá tó padà rí aláìsẹ̀ irú àwọn ọkàn yẹn náà tó máa ń wò bíkọ́ tí ìgbà bẹ́ẹ̀ sọ olúkálùkù kò lè sọ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ohun tí mo fẹ́ sọ ni pé ẹ ṣe hàn ẹ jọ̀ọ́ kó tó ní pé àwọn bàbá bí a ṣe ń lọ yìí lágbára Ọlọ́run orí níyẹn ní dìrò orí níyẹn ní dìrò ẹ má fi ṣe tíátà lẹ̀ o ó lé abẹ́gbọ́ ó lé iṣẹ́ design kó máa design aṣọ tó o bá ṣe débì kan tó o bá filẹ̀ ò ní mọ̀ọ́mọ̀ o
anything téèyàn bá ń ṣe téèyàn bá pátì tí ò bá ṣe mú wọn ní rí mọ́ o. Ìgbìyànjú ló ń jẹ́ kéèyàn dókè, ìgbìyànjú ló ń jẹ́ kéèyàn di ńlá. Gbogbo nǹkan tí a ti rí afẹ́, mo mọ̀ pé ẹjọ́ tó sọ̀rọ̀ ń bí mi ẹ̀ ń sọ torí àwọn èrò tó pọ̀. Ẹlòmíì tó ti jẹ́ bàtà rí lọ́wọ́ mi lọ́wọ́ sókè, ó ṣe sọ̀rọ̀ bàtà gbà tó wá bí. Mo ti lé ẹ dànù rí pé mi ò fẹ́ rí ẹ mọ́ lọ́wọ́ sókè, ó ṣe sọ yẹn ìgbà tó jáde. Ó ti sáré láti junction kan dé junction kan lọ́wọ́, ó ṣe sọ yẹn. Bọ̀ tó bá jẹ́ pé gbogbo ẹ̀ náà lẹ rántí, tó wá jẹ́ lénìí ẹ̀rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ni á dára fún yín. Lágbára Ọlọ́run ẹ máa ga sí i. Ẹ ń rí àwọn ọmọ tẹ́ máa rí kọ́ bẹ́ẹ̀. Kò sí ẹni tó ń rìn kórí ẹ̀ máa mì. Àmọ́ gbogbo ọ̀nà tá a ti fi ṣẹra wa lásìkò tí a jọ wà ń bí. Lọ́kàn tèmi èmi dáríjì gbogbo wa. Lọ́kàn tiyín náà ẹ̀yin náà ẹ dáríjì ń bí. Ká lè jọ di ńlá, ká lè jọ ga sí i. A tún padà bọ̀ tẹ́ǹkì. Orúkọ tèmi ni Eniola Akínwùmí. Mo jẹ́ ọmọ ọdún Adékọ́lá. Èyí ni à ń ṣe àjọyọ̀ graduation wa. Ó tó bí ọdún mẹ́rin sí i. Ọ̀gá mi burú, ọ̀gá mi dẹ̀ nice. Bàbá ọ̀gá mi ṣe burú. Ọ̀gá mi fi kọ́ wa ní dáadáa náà ni. Kò sí ọ̀gá tí kò burú. So méjèèjì lọ̀gá mi, mo dẹ̀ enjoy ọ̀gá mi, ọ̀gá gidi lọ̀gá mi. Ọ̀gá gidi ni ọ̀gá mi. Gbogbo wa la máa sọ pé ọ̀gá gidi lọ̀gá wa. Kò sọ ọ̀gá gidi ni Ọdún Adékọ́lá. Orúkọ mi ni Babatunde ọmọ Adéríyè. Mo wà lára àwọn tí àwọn èèyàn wá bí wá celebrate torí pé èyí ni à ń ṣe graduation after so many years ní OAFP. Èyí ni wọ́n fẹ́ wá send wa forth láti OAFP lọ sínú industry. Nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé à ń gbìyànjú àti ṣe iṣẹ́ wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́run dẹ̀ ń ràn wá lọ́wọ́. Tí bá ní kí n bẹ̀rẹ̀ sí ní sọ ilé aṣú ilé amọ́ o, but mo mọ̀ pé ọ̀gá tó dáa ni wọ́n. Ọ̀gá tó dẹ̀ máa ń dùn mọ́ nínú tí ọmọ wọn bá ń ṣe nǹkan tó dáa ni, tí ọmọ wọn bá ń ṣe rere inú dídùn wọn ni. Wọ́n jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ sí ká máa fa owó èèyàn sókè. Mo dẹ̀ gbàdúrà wípé ju báwọn gan ṣe lérò lọ Ọlọ́run á fà wọ́n sókè. Odunlade Adekola is God-fearing, and he's a teacher, a good teacher, a great teacher, and when they were hardworking, and he's very humble. Wọ́n dẹ̀ máa ń fẹ́ kí ọmọ wọn ṣe dáadáa. Tá a bá ṣe nǹkan tí ò dá, wọ́n máa ń bá wa wí, which I love about him. Wọ́n máa ń fẹ́ kí èèyàn kó show ability, what you can do it. Má tìjú, ọ̀gá máa sọ pé má tìjú, do it, I know you can do it. He encouraged people to do something. So, and I think he's a great father as well to me. Kọ́ máa retí oríṣiríṣi story láti ọ̀dọ̀ mi lágbára Ọlọ́run. Kọ́ máa retí story tó jẹ́ pé ó máa tọ́ wa sí ọ̀nà tó máa lè correct ìwà, ìṣe àti bí a ṣe lè wà ní ìṣọ̀kan. Kọ́ máa retí ẹ̀ lọ́wọ́ mi lágbára Ọlọ́run Elédùmarè. Orúkọ tèmi ni Tèmilolúwa Afọlámi, ọmọọṣẹ́ Odunlade Adekola ni mí. So mo ṣe graduation lẹ́nu. Ó ti tó ọdún mẹ́rin tí mo ti wà pẹ̀lú wọn. Inú mi dùn gan ni torí pé mo rí pé àṣeyọrí ni fún mi, because ọ̀pọ̀ làwọn tájọ bẹ̀rẹ̀ tí wọ́n sì rí báyìí lẹ́nu, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo challenges mo dẹ̀ tún wà bí báyìí lọ́jọ́ ni, so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Oríṣiríṣi ibi ni oníkálukú wa ti wá, wọn ọmọ ọdún ta ti wá, ṣùgbọ́n wọ́n kó wa mọ́ra. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó ń tọ́jú èèyàn tó yẹ pé wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run lọ́kàn. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó ní ìtẹríba, wọ́n kọ́ wa bó ṣe ń tẹríba fún àwọn àgbàlagbà. So àtọmọdé àtàgbà ló ní ká máa tẹríba fún, so wọ́n jẹ́ èèyàn gidi. Lágbára Ọlọ́run bá ṣe ń lọ yìí, wọ́n máa retí fíìmù gidi látọ̀dọ̀ torí pé ó wà lọ́kàn mi, torí mi ò fẹ́ kí iṣẹ́ mi parun. So mo máa expect fíìmù látọ̀dọ̀ mi, kọ́ dẹ̀ bá mi fìfẹ́ wò ó. Ọmọ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ṣá mo máa ṣe tìtì. Tèmi nílé lóko níbikíbi táì tí ń wò mí. Orúkọ tèmi ni Ọlámídé Ọládìméjì tí gbogbo àgbáyé mọ̀ sí Délé ọmọ wòlíì àgbà.
ọmọ tí Ọlọ́run yàn ti wòlíì láti máa da ìpè ẹ̀ láàmú tí mo dẹ̀ ń dà láàmú. We are here live at OAFP 2020 Graduants tí ó jẹ́ ti bàbá wa, èèyàn wa, ọ̀gá wa, ọ̀rẹ́ wa, Odunlade Adekola. On ṣe graduation fún àwọn students wọn lónìí, so we are here today to celebrate with him. Odunlade Adekola àgbà ni wọ́n, ọ̀gá ni wọ́n, akọgun ni wọ́n, ìjayà ọmọ àdúgbò ti bàjẹ́ bọ̀lẹ̀ pátápátá. Boss, we are here today, we love you, thank you.
bless you all.